Ma. Hello. Ẹ káàárọ̀ ma. I just first nǹkan tí mo bá ti rí ta. À ń gbọ́ yín mà. Mo ti rí tẹ́lẹ̀ tí mo sọ fún yín pé mo kúrò lọ́dọ̀ tí mo ní wọn something like that mo bóyá ti sá. Ẹ máa tún sọ ni mà, ẹ tún sọ kó lè bàjẹ́ kó tún wọ́n lé. Mo sọ pé mo wà mo sọ pé mo bá ti kú. Tó sì wọ́n fẹ́ dà nígbà yẹn, wọ́n ti ń ta ọtí, wọ́n ta ọtí. Èso wọn kó owó wọn, mo sá kúrò níbẹ̀. Bí wọ́n máa fi ń fọ́kùnrin, mo á sá kúrò níbẹ̀. So ìgbà tí mo wá sí ọ̀dọ̀, mo gba ilé so mo wá lọ kọ́ iṣẹ́ fashion designer ńlá ẹ̀. So mo wá pàdé máa kan, wọ́n jẹ́ ọmọ bíi 42 years nígbà ẹ̀, èmi jẹ́ 28. So wọ́n wá lọ́mọ kan. Ìgbà tí wọ́n lọ bí táwọn ṣe sọ fún mi nígbà tó bí ọmọ ẹ̀ ìyá ẹ̀ ṣaláìsì. Ọmọ rẹ̀ níwẹ̀ ọmọ wọn gbọ́dọ̀ gbà tèmi tí wọ́n bá ń lọ bí iṣẹ́ tó bá jẹ́ weekend wọ́n máa mú wá. Tó bá jẹ́ ìdíwọ̀n tọ́kọ bá kúrò school ọ̀gá mi máa ní kí n lọ bá àwọn ọmọ ẹ̀ ní school. Wọ́n máa nípe the same street wọ́n jọ ń gbé ń gbà ẹ̀. So wọ́n sọ fún ọ̀gá mi pé àwọn ọ̀dẹ̀ fẹ́ mi o. Àwọn fúnra náà tó padà wá sọ fún mi. Nígbà yẹn mo ṣàtọ̀ fún ẹwà ní tó bá wù pé age is not the number. So ẹ wá ṣe freedom fún mi. So a ṣe ní bí oṣù kan ṣáǹsì sùn. So mo ti tẹ́kì fún wọn náà láti ṣe wedding and development tí èmi ti bẹ̀rẹ̀ everything to settle. So ìjọ tí wọ́n fẹ́ sọ pé ó wá ní àbúrò ìyẹn tó bí ọmọ fún wọn yẹn. Ó máa mí ìmọ̀ bóyá máa wọ́n dọ̀ wọ́n tẹ́lẹ̀ o. Ẹgbẹ̀gbà tí a tó gbọ́dọ̀ ní wọ́n wá ní weekend bí òun wá bá ọmọ ìṣeré nǹkan kan. Àwọn obìnrin wọn tún complain fún ìpè àmì ìfẹ́ nǹkan báyìí. Gbígbé nígbà lè bí akọ́mọ ẹni kó máa lọ ní weekend. Tó bá dẹ̀ di ìrọ̀lẹ́ sọ́dọ̀ a lè lọ pìkẹ̀ ká máa mú bọ̀ wálé torí school. Wọ́n wá ní àwọn náà láìkẹ́, àwọn náà sọ pé àwọn náà láìkẹ́ bí bẹ́ẹ̀ ṣe máa ń wá àwọn ò láìkẹ́ ní nǹkan báyìí. Nǹkan tí mo wá fẹ́ gba ìmọ̀ràn sí nítorí ìjẹ́ sábàt ní ọkọ mi travel out. So ó wá ní ìdíkà yẹn ẹ̀wọ̀n wa wọ́n kò tí bá bẹ̀rẹ̀ ní pé wọ́n ti lára bó ṣe bẹ̀rẹ̀ sí bá mi fa wàhálà nìyẹn pé nǹkan kan ìwé wá jókòó sí ẹrù ẹlẹ́rù something like that. So aṣá àwọn èèyàn mi sọ̀rọ̀ tó rẹ̀ tẹ̀rẹ̀ ní my condition. So ìgbà tó wá lọ mo wá pé tó jẹ́ bí ìyá fún ẹni yẹn. Màmá yẹn tẹ́ sọ̀rọ̀ dáadáa, wọ́n ṣe dáadáa sí mi. Màmá yẹn sọ̀rọ̀ dáadáa pé kí n fi sílẹ̀ pé bó ṣe fẹ́ ṣe nìyẹn, bó ṣe máa ń ṣe nìyẹn nǹkan kan. Ìgbà tí mo tún pe ọkọ náà, mo ṣàlàyé fún ọ̀gbẹ́ mi yìí máa wá ọ̀dọ̀ wa. Ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí. Pé wọ́n tó wá fẹ́ mú wọn kó máa mú lọ mú wọn ní èmi kọ́ ni mo bí pé nǹkan kan. So àwọn wá sọ fún mi pé tó bá ti wá pé kí n bá jà ní pé ó tẹ̀tí sú àwọn nǹkan kan pé kí n bá jà kí n pariwo lé lórí kí n ṣe so wọ́n wá fẹ́ gbàmọ̀ràn sí torí kò yé mi. Arábìnrin, ẹ máa pín gbà tẹ́ ń sọ̀rọ̀ mo pàtẹ́wọ́ báyìí abẹ́ ẹ̀gbọ́n bẹ̀ yẹn ẹ̀gbọ́n àbí. Má ṣe o, ó má ṣe o, abalajọ àwọn àgbàlagbà sọ̀rọ̀. Ẹ̀yin àgbà yín lẹ sọ bẹ́ẹ̀ ẹnu mi ò gbà láti sọ lórí afẹ́fẹ́ yín náà lẹ sọ o pé àgbà ò kọ́gbọ́n. Bàbá wa lẹ Yorùbá màmá wa ló sọ pé àgbà ò ṣe kí ni kò kọ́gbọ́n. Ìyàwó arákùnrin mà kí lẹ pé èjì arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Kí ni èjì tí yín mà? 29 báyìí. Àgbà ò kọ́gbọ́n lóòótọ́. Ìdẹ̀ gbọ́ sìnẹ́rì mi báyìí. Ìdẹ̀ wò pé ṣé lábẹ́ ọ̀run náà ṣá mọ́rímọ́rí òde ọ̀run. Ẹ gbọ́ mi arábìnrin. Ṣé bí ìyàwó arákùnrin mo rántí sìnẹ́rì oyin mo kàn fẹ́ kẹ́ ẹ sọ torí àwọn tí ò gbọ́n gbà yẹn ni mo rántí dáadáa. Ṣé bí ọkùnrin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn ìyàwó kan náà lọ́mọ ẹ̀ bí? Ọmọ kan náà bí bẹ́ẹ̀ sọ. Ìyàwó ẹ̀ bí àbí ọmọ kan ọkùnrin àbóbìnrin?
ọkùnrin àbóbìnrin mà. Obìnrin. Kí ni èjì ọmọ yẹn? Yes, bye. Mà. Going to be Going to how many years? 5. 5. Ṣé ìyàwó wọn ṣó kú ni àbí ìyàwó wọn lọ? Wọ́n ní ìlú bí kò ṣe pé ọmọ yẹn. Ìyàwó wọn kú àbí? Bẹ́ẹ̀ sàbẹ̀rù. Arábìnrin tó wá ń wá ẹ̀ ó jẹ́ àbúrò ìyàwó yẹn. Àbí? Bẹ́ẹ̀ni. Ṣé ilé ọkọ ló wà àbí kò sí ilé ọkọ? Wọ́n ò sí ilé ọkọ. Ibi wọn ò sí ilé ọkọ. Wọ́n tún máa ń ká àwọn ọmọ yẹn wá. Ó tún máa ń ká ọmọ náà wá síbẹ̀ yẹn. Ṣé single mother ni? Ọmọ mélòó ló ń kó wá? 2. Ló ń kó wá. Kí ni èjì arábìnrin yẹn? Mo wò sà. Ẹ mọ̀ tí màá sọ fún yín. Èmi ò kì í da lérú lórí ètò yìí. Ṣùgbọ́n àwọn ọlọ́gbàáyé ló ń gbé ètò yìí. Ṣó ti yé yín mà? Àdẹ̀ kì í ṣẹ́nu kù láti bára wa sùn títọ́ ọ̀rọ̀ lórí ètò yìí mà. Ní àkọ́kọ́, tí ẹ bá ṣe pé ọkọ yín bá arábìnrin yẹn ní àjọṣepọ̀, kábíyèsí Elédùmarè. Tí ẹ bá ṣe pọ̀ tí ń bá ní àjọṣepọ̀, báwo ni ìyàbúrò ìyàwó ṣe ní ẹfọ́ntìrì tó máa ní liver láti wá sínú ilé yẹn láti wá máa dúró ti ọmọ tí àǹtí ẹ̀ fi ilẹ̀ nítorí pàtí ò sí láyé mọ́? Nígbà tí ò ṣubú lórí ọ̀kadà, ṣebí yóò mú ọmọ yẹn lọ sọ́dọ̀ tiẹ̀ ní pé bá mi ṣe weekend. Kí ló ń wá ń ṣe lọ́dọ̀ ọkọ àǹtí ẹ tó ń wá sùn bẹ̀ nítorí pé wọ́n á wọ ọmọ àǹtí ẹ tí ò sí láyé mọ́? Níbo náà ti gbé ń ṣerú ẹ̀? Kó má jẹ́ pé nítorí pé yẹn ní chẹ́ńjì díẹ̀ lọ́wọ́ ó rí pé ń tọ́jú àǹtí ìhun dáadáa. Torí tí obìnrin míì bá ń wá kò sí tí ò fi lè wá lókè ìpẹ̀láyé. Arábìnrin, ṣé gbọ́ tèmi? Ẹlẹ́sọ fẹ́ tó kù ní ìyàfọ́kọ yín wọ́n dẹ̀ sọ̀rọ̀ dáadáa àbí? Bẹ́ẹ̀ni. Èyí tí màá sọ leléyìí. Ẹ ti gbọ́ mà, èyí tí màá sọ nìyí. Ẹgbọ́n tèmi ayé ò ní bayé yín jẹ́ o. Ṣé ẹgbọ́n tí mo sọ abẹ́ ẹ̀gbọ́? Bóyá kẹ́ ẹ kú òbí tẹ́ ẹ wà tí nẹ́tíwọ̀kì bá ti dá òkè ń fọ́ ní. Ẹ kú òbí tẹ́ ẹ wà yẹn mà. Gbogbo ibi tẹ́ ẹ wà yẹn ò dá please. Ó wà òkè bẹ́yẹn dúró bẹ́yẹn. Ẹ má jẹ́ kí ayé bayé yín jẹ́. Ṣé prayer point yẹn yé yín mà? Àwọn àgbà tún máa ń kọ̀wé kan. Èmi kọ́ mo sọ, ẹ̀yin náà lẹ sọ, ẹ̀yin àgbà lẹ sọ. Abálẹ́nu yín ni. Pẹ̀ntójú ẹ̀fọ́ kò lè kọ̀ láti fọ ojú olójú. Ṣé ẹ̀ ń pè single mother lòun? Àbí bẹ́ẹ̀ kọ́? Tó bá rí èèyàn gbà láwìn tó rí bí sẹ́rùkà, kò ní wá máa jókòó wá máa jẹ́ ń jẹ ọ̀fẹ́ every weekend. Torí kò fẹ́ wá máa dúró ti ọmọ àǹtí ẹ̀. Ẹ ní agbára àti bàjẹ́ mọ̀jẹ̀ káyé ó bayé ti yín jẹ́ o. Ọkọ yín ló ní agbára láti pàṣẹ. Tó ti yẹ yín mà gbólóhùn kan ni. Gbólóhùn kan ni. Ta ni ń jó tájá ń yọ̀rù? Gbólóhùn kan ni. Ìlọrí. Ọkọ yín ló ní àṣẹ ló ní agbára láti sọ yí pé arábìnrin mo ti má rìn sìn. Mo ti má rè. Tí wọ́n bá tẹ̀ ń gorí ara wọn náà, àwọn méjèèjì, mo ti má rìn sìn. Ó yẹ kí n lè respect ìyàwó mi díẹ̀. Torí kò sí tí ò lè ṣẹlẹ̀, kò sí tọkùnrin ò lè ṣe. Ẹ má bínú ẹ̀yin bàbá wa o. Gbọ́ sọ pọ́kùnrin bàjẹ́ díẹ̀ ni. Ẹ má bínú o, ẹnu mi ò gbá o. Ṣé ó ti yé yín? Òun ló ní agbára pé wọ́n á máa mú ọmọ yìí ní ọmọ àǹtí ẹ̀ ní kò sí tó burú bẹ́ẹ̀. Wọ́n á máa mú lọ sọ́dọ̀. Bó ṣe yẹ kó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ mọ̀jẹ̀ kan fi yín rúgbó o. Ṣé ó ti yé yín mà? Ẹ mọ̀jẹ̀ kan fi yín rúgbó. Tẹ́ni tọkọ yín ò bá ti lè ní action. Ṣé ó ti yé yín mà? Tí ò lágbára láti lè sọ pé lágbájá mọ́ wà mọ́, nǹkan mi ti wà ń bẹ̀ nìyẹn. Tí àwọn ẹbí ọkọ yín gan tán lè wá pariwo lé lórí pé kí ló ṣẹlẹ̀? Ọmọ ọlọ́mọ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ tí ń bá wa tọ́jú ọmọ òkú ọ̀run tó wá dókòó tì lọ́rùn. Táwọn ẹbí ọkọ bá lè wá pariwo lé lórí bẹ̀. Ẹ ní ṣíléyà o.
ọkọ yìí ní kẹ́ ẹ bá ṣe tíjọ́ òtítọ́ ọ̀rọ̀ kó mọ̀ ya ìkà tọ́bàjọ́ ń gbọ́ sí ara wọn ìyẹn ò ká wá ní tó kàn wá ni pé kò yẹ kó mọ wánu lẹ́ńbẹ̀ yẹn àbúrò ìyàwó mi náà kúkú lójú tì ẹ̀gbọ́n ìyàwó mi náà kò lójú tì ojú tì yẹn wọn pín dé family house wọn pín débẹ̀ bọ́rọ̀ ṣe jẹ́ nìyá arábìnrin tí yín ò ní bàjẹ́ ẹ má pariwo lé lórí ti yín o ayé ò ní dá yín gúnlẹ̀ o só ti yé yín o ọkọ yín ni kẹ́ ẹ bá ṣe tíjọ́ títọ́ ọ̀rọ̀ ẹ kú kalẹ̀. Igun ìgbéyàwó.